Igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe igbákejì lọ́dún 2006 fún olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà, ìyẹn amòfin Gbọ́lárùmí Abdulazim, bàbá náà mà ti sọ̀rọ̀ sókè ó ti padà tú àṣírí ohun tí ó ń ṣẹlẹ̀ láàrin òun àti ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé, tó sì tú àṣírí Ṣèyí Mákindé pé àwọn ìwà kan tí ó ń wù òun ló jẹ́ kí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, tó sì jẹ́ kóun tó sún sẹ́yìn fún gómìnà ní àsìkò tí a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí wípé tẹ́lẹ̀ àárín Gbọ́lárùmí Abdulazim àti gómìnà Ṣèyí Mákindé kò gúnrégé, ṣùgbọ́n lójijì ni wọ́n tó padà parí ìjà wọn, tó jẹ́ pé àwọn méjèèjì wọn tó jọ ń ṣe papọ̀. Ṣùgbọ́n láti nǹkan bíi ọdún kan sẹ́yìn báyìí ní àjọṣepọ̀ amòfin Gbọ́lárùmí Abdulazim àti gómìnà Ṣèyí Mákindé inú mà tó ti dàrú padà báyìí, tó sì jẹ́ pé nínú rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí àti nínú ẹgbẹ́ òṣèlú PDP, igun ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn méjèèjì wà. Ṣé ẹ rántí pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti fọ́ sí méjì, tó jẹ́ pé alága méjì ni wọ́n ní àti igun méjì, bí igun gómìnà Ṣèyí Mákindé bó ṣe jẹ́ pé mínísítà ọ̀rọ̀ iṣẹ́ pàtàkì lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyún Alhaji Tàmínù Tùràkì òun ni alága igun tiwọn. Igun kejì jẹ́ ti mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá tó tún jẹ́ gómìnà náà ní ìpínlẹ̀ Rivers, Nyesom Ezewo Wike, tó sì jẹ́ pé Mohammed Abdulrahman òun ni alága igun àwọn Wike. Igun PDP Wike yìí òun wá ní Alhaji Gbọ́lárùmí Abdulazim ló wà ní tiẹ̀ o, ibẹ̀ ni òun sì fi sí, tó fi wá jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n ṣètò ìdìbò láti yan alága igun tiwọn ni àwọn tọ́ọ̀gì náà lọ kọlu ilé Gbọ́lárùmí Abdulazim tó wà lágbègbè Bódìjà ní ìlú Ìbàdàn, tí wọ́n ba òbítíbitì dúkìá olówó iyebíye pàápàá àwọn mọ́tò ẹ̀ tí wọ́n bà á jẹ́. Ṣá onígbà tó ń sọ̀rọ̀ lásìkò tí àwọn ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣàbẹ̀wò sí ìyẹn àwọn ẹgbẹ́ akọ̀ròyìn tí alága wọn Yínká Adéníran tó ṣíwájú wọn tí wọ́n ṣàbẹ̀wò sílẹ̀ láti bá a ṣínú ààwẹ̀ Ramadan ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ó ní Gbọ́lárùmí Abdulazim ló tú àṣírí tó ń fa ìjà láàrin wọn àti gómìnà Ṣèyí Mákindé. Ó ní lórí pẹ̀lú ó ní àṣírí tó fàjà òun gan ni bí gómìnà Ṣèyí Mákindé bó ṣe fẹ́ dá ẹni tí ó gba ipò lọ́wọ́ ẹ̀ sílẹ̀, ìyẹn ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, bó ṣe fẹ́ dá a fà láì bá gbogbo àwọn táwọn jẹ́ àgbẹ̀gbẹ̀ ẹgbẹ́ tí ò bá wọn fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kó fọ̀rọ̀ lọ àwọn káwọn jọ jíròrò, olóhùn nìkan ló fẹ́ máa dáṣẹ pa. Bẹ́ẹ̀ ló ní eléyìí gan ló bí wàhálà nínú, tó sì tún jẹ́ kó dìímọ̀ pé gbogbo àwọn tí àwọn ṣe Ṣèyí Mákindé lóore táwọn ràn lọ́wọ́ láti débi tó ga ni ló ti pati. Ó ní gbogbo àwọn kọmíṣánná àti àwọn èèyàn tó yàn sípò ni ò jẹ́ kí àwọn táwọn ràn lọ́wọ́ káwọn yan ẹnikẹ́ni. Orílẹ̀ ìgbà ló di wàhálà láàrin ara wọn, tó sì ní tó máa ń dùn ní pé gbogbo ìgbà ni gómìnà bá ń bọ́ síta tí ó máa lóhùn ní bàbá àṣàlẹ̀, ṣùgbọ́n tó ní kí wá ní kí gbogbo àwọn táwọn ràn lọ́wọ́ láti débi tó dé, ṣùgbọ́n tó ti fi ibi san oore fáwọn. Lásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí, gómìnà Ṣèyí Mákindé kò tí ì fèsì sí ọ̀rọ̀ tí amòfin Gbọ́lárùmí Abdulazim tí ó sọ yìí.